ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bàbá wa àti Ọlọ́run wa gbé yín ga, Olúwa gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa máa bá wa lọ. Ọ̀rọ̀ yìí jẹ́ kó so èso nínú ayé wa. A ó yin Ọlọ́run, a ó sì gbé ọ̀gá. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ káàárọ̀ sà, ẹ káalẹ́ sà, ẹ káàsán sà, níbi tí ẹ ti ń gbọ́ mi. Lórúkọ Jésù mo gbàdúrà fún wa. A ó rí ọwọ́ Ọlọ́run. Mo fẹ́ ká gbé àwọn ohun kankan yẹ̀ wò tí mo pe àkọlé rẹ̀ pé gbígbé ìgbésí ayé tó ṣe é fọkàn tán. Gbígbé ìgbésí ayé tó ṣe é fọkàn tán. Bí a bá wo ìwé òwe orí 11 ẹsẹ̀ 3, òtítọ́ ẹni dúdúró ṣinṣin ni yóò máa tọ̀ wọ́n, ṣùgbọ́n àrékérekè àwọn olùrékọjá ni yóò pa wọ́n run. Òtítọ́ ẹni tó dúró ṣinṣin ó máa tọ̀ wọ́n lẹ́yìn, ṣùgbọ́n àrékérekè olùrékọjá ni yóò pa wọ́n run. Ìwé òwe orí 11 ẹsẹ̀ 3 ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ á gbé àwọn bíi 3-4 yẹ̀wò tí a lè sọ nípa gbígbé ìgbé ayé ẹni tí ó ṣe kíni, tí ó ṣe é fọkàn tán. Àkọ́kọ́, sọ òtítọ́ inú yálà nígbà tí ó wọ̀ àtìgbà tí ó wọ̀. Jẹ́ ká mọ̀ sí olótìtọ́ nígbà tí ó wọ̀ àti ìgbà tí ó wọ̀. Jẹ́ olótìtọ́. Èkejì, máa tẹ̀lé ìpinnu rẹ kí o sì máa fi ìwà ọmọlúwàbí hàn nínú gbogbo ìbáṣepọ̀ rẹ. Yàn láti ṣe ohun tí ó tọ́ kódà nígbà tí ẹnikẹ́ni ò rí ọ. Tẹ̀lé ìpinnu rẹ. Hùwà ọmọlúwàbí ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn. Yan ohun tí ó tọ́ kódà bí ẹnikẹ́ni ò rí ọ. Ìgbà ló lè gbé ìgbésí ayé ẹni tó ṣe é fi ọkàn tán. Èyí tó dàbí rẹ̀ ní ìrẹ̀lẹ̀ tó láti máa wí pé o ṣe àṣìṣe lọ́nà kan tàbí òmíràn kí o sì túbọ̀ ọ̀rọ̀ náà. Bó bá ṣe àṣìṣe, bí a bá ti pè ọ́ sí àkíyèsí, túbá, ẹ má bínú, mi ò mọ̀. Ìgbà yẹn ló gbé ìgbé ayé ẹni tó ṣe é fi ọkàn tán. Máa gba àṣìṣe rẹ ní ìrẹ̀lẹ̀ láti gba ìbáwí. Bó bá ṣe àṣìṣe, máa ṣe kí ni, máa túbá. Ìgbà náà wọn ni àánú ó ṣe fọkàn tán. Ohun tó bá ti sọ bẹ́ẹ̀ ni, kò yí padà. Èyí tó tẹ̀lé ló gbogbo àǹfààní tí o ní láti dúró fún Kristi gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú. Ṣe aṣojú Kristi nínú ọ̀rọ̀ ni, nínú ọ̀rọ̀ ni, nínú ìṣe ni. Máa gbé ẹlòmíràn ró. Máa gbé ẹlòmíràn dìde. Máa gbé ẹlòmíràn ró. Jẹ́ aṣojú Kristi nínú èrò, nínú ìwà, nínú ọ̀rọ̀, nínú ìṣe. Ká mọ̀ pé yes, aṣojú Kristi rèé. Ẹ máa gbé ẹlòmíràn ró. Yàgò fún gbọ́ yìí sọ yìí. Yàgò fún títojú bọlé. Yàgò fún ọ̀rọ̀ kò bá kùgbé. Yàgò fún ọ̀rọ̀ ìdíbàjẹ́. Kó o sì jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ìwà ọmọlúwàbí. Gbogbo tó máa ṣe pátá jẹ́ moderate ní ìwà ọmọlúwàbí. Bí ẹlòmíràn ró. Yàtọ̀ sí gbọ́ yìí sọ yìí. Yàgò fún ọ̀rọ̀ ìdíbàjẹ́. Yàgò fún gbọ́ yìí sọ yìí. Yàgò láti máa tọ́jú bọ iṣẹ́ ẹlòmíràn. Wọ́n wádìí ohun tí ẹlòmíràn jẹ́. Yàgò fún. Ìgbà náà wọn ni àdádì yẹn àbí mọ́mì yẹn ó ṣe é fi ọkàn tán. Lórúkọ Jésù, agbára àti ìrìn àjò yìí láì farapa, Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ já máa pàdé o ní every Tuesday ní aago 9 lórí Facebook Akindele Doris JP, Facebook bákan náà Grace Bible School. Lórí YouTube wa ẹ máa rí DPPM orí ọ̀fẹ́. Lórúkọ Jésù, ò ní kè ní ṣòro. À ń wọ ọdún lọ́ọ̀kan, ò ní fìbànújẹ́ ṣe. Ayọ̀ ni o.